Begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun, lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí. Ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n ní. Kí gbogbo wa update. Mo kí gbogbo ènìyàn wa gbogbo ní orí ìkànnì Akalamago TV show. Gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá. Gbogbo ẹ̀yin ìyá mi dáadáa lórí ìkànnì wa yìí tẹ́ ń send àwọn oríṣiríṣi information fún wa. Mo kí yín o, ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo wa náà mo ṣe ń sọ tèmi nìyẹn. Gbogbo wa lájọ ń ṣe ọ̀tọ̀ tí ọ̀nà tí olúkálùkù fi ń ṣe tiẹ̀ ló yàtọ̀ síra. Èyí ni update a gbé wá lórí ọ̀rọ̀ àwọn ẹni wa, àwọn ìyá wa, àwọn ọmọ wa tí wọ́n jí kó ní ìlú Ọ̀yọ́. Update tó jáde ní ráńpẹ́ lórí ọ̀rọ̀ yìí náà ni a gbé wá fún akẹ́jẹ́ kájọ wò. Update jáde o. Wọ́n ní àwọn list wọ́n gbé síta last time pé the request from this àwọn ajínigbé wọ̀nyí, request wọ́n list pé wọ́n need the laws, Sharia law, gbogbo ẹ̀ tó ń request fún 1 billion. Wọ́n ní irọ́ o, wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. Òye yín torí perspective olúkálùkù yàtọ̀ síra. Ojú tí a fi ń wò nǹkan yàtọ̀ síra. Ó ní mo ṣe gbé fídíò yìí wá kẹ́jẹ́ ká jẹ wò. VDM ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Very dark man. Nǹkan tó wà lórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ fọpọlọ gbé ọ̀rọ̀ yìí. Ṣé wọ́n gbébọn sí lórí ń sọ̀rọ̀ àbí bó ṣe rí náà ló ṣe ń sọ yẹn. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, ìyá yẹn pé gbólóhùn kan bẹ́ẹ̀ tí mo ṣàkíyèsí pé kí àwọn ìjọba kó má fi ẹ̀mí wọn ta jókà. Kí ìjọba Ọ̀yọ́ state kó má fi ẹ̀mí wọn ta jókà. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń request fún rèé, ẹjọ́ ẹ̀yin ènìyàn mi, kí ni àríwísí yín? Ẹ tẹ̀ sí orí comment section. Ṣebí kán free àwọn ènìyàn wọn ni, kán máa kó ti wọn lọ, kán dẹ̀ free àwọn ẹni tiwa. Tó bá rí bẹ́ẹ̀ Ọ̀yọ́ state, ẹ ṣe bẹ́ẹ̀. Wọ́n ní wọn request fún wọn Sharia law o, wọn request fún 1 billion o. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for 1 billion naira. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun, lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí.
ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n ní. All right, so first of all, I'm really happy. And from the way she's sounding, I think the other persons that have been kidnapped and living as hostage in the den of the kidnappers, sounds like they are okay as well. So this time, everything is very, very clear. And I think this demand is actually very, very realistic. And I don't think the government should wait any second. You understand? There should be no debate whatsoever, whether they talk 1 billion or not. Now she's very, very clear, right in their presence. They were the one that recorded her. It's simple that they are going to release everybody. That all the government need to do is to release their own person. I personally think that is a very, very good trade. Because these are just children that have been in the bush with these guys for more than 2 weeks now. They've beheaded one teacher. And by the grace of God, this woman alive have been spared. And I'm sure the other teachers too alive have been spared. So I think this is a very, good bargain. You know, so President Bola Ahmed Tinubu, the Vice President, and then the service chiefs. I sincerely think there should be no reason to do, to play smart on this one if this is what they want, and there's no underground tune. I think this is a good one. Please, just give them what they want and let the kids come back home to their family. You know, please. bó ṣe rí náà lẹ rí yẹn ẹ̀yin ènìyàn mi, bó ṣe sọ òun náà lẹ ṣe rí yẹn. Fídíò yẹn ṣẹ̀ṣẹ̀ jáde lénìí ni, fídíò yẹn ṣẹ̀ṣẹ̀ jáde lénìí ni. ẹ jẹ́ ká fi ojú inú wò, ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ ṣe rí round. ṣé wọ́n fọ́ọ̀sì ìyá ẹ̀ wá sọ̀rọ̀ ní lóòótọ́? Ẹni tó wà ní ọgbà àwọn ajínigbé kò sí nǹkan tí wọ́n lè sọ fún kó wá sọ. Wọ́n ti lè sọ fún báyìí ni wàá ṣe sọ, tó bá sọ nǹkan mi lè ṣe ìyá ẹ̀ o, ó lè rí bẹ́ẹ̀. ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé èyí tí ìyá ẹ̀ sọ bó ṣe rí nìyẹn. wọ́n láwọn ò béèrè fún 1 billion, àwọn ò béèrè fún hilos, àwọn ò béèrè fún sharia law secession, àwọn ò béèrè fún all those things tí wọ́n náà request. Pé the only thing táwọn request sí fún ni pé àwọn ènìyàn wọn tó wà ní ṣé abolongo náà pé àbí kí náà porúkọ prison wọn ní Ọ̀yọ́ state yìí, wọ́n lóun nǹkan táwọn request fún nìyẹn. Mo fi àkókò ya bẹ̀ ìjọba Ṣèyí Mákindé kí wọ́n rí sí ọ̀rọ̀ yìí, kí wọ́n ro ọ̀rọ̀ yìí dáadáa. Ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣe bí wọ́n ṣe sọ, ẹ fi àwọn ènìyàn wọn sílẹ̀ tó wà ní ọgbà yín. Àwọn agbésùnmọ̀mí wọn ẹ fi wọ́n sílẹ̀ ní táwọn wèrè. ṣé rí àwọn ẹni ajínigbé tí wọ́n bá mú, òfin ó yẹ kó wà. Kò sí, ẹ wo Saudi Arabia, ó lè ṣe àwọn àṣemáṣe, ó lè jí owó ìjọba ń bẹ̀ kán má gbẹ̀mí ẹ o, àbí China ẹ̀mí lá lọ sí. àwọn ajínigbé tó ti fẹ̀mí ṣòfò tó ti sọlé dahoro, ẹ wàá mú wọn, ẹ lọ kó wọn sí prison. àwọn ajínigbé á wá wọ ọbẹ̀, wọ́n á ya wọbẹ̀, ẹ wo prison tí wọ́n ya lù ní Abuja, Kuje prison. àwọn ènìyàn wọn wà ń bẹ̀, wọ́n ya wọbẹ̀, wọ́n pa àwọn ènìyàn lọ, wọ́n ṣí àwọn ènìyàn wọn sílẹ̀ kó lọ. ó yẹ kó òfin ti wà. ẹni tó bá mú agbésùnmọ̀mí nínú ìlú, ẹ ṣe nǹkan tó bá yẹ kán ṣe fún. èyí tẹ́ fi ń dìlé, ẹ wá wò wọ́n sìn, ẹ wo tútù wọn pa nítorí àwọn ènìyàn wọn ni wọ́n torí wá kó àwọn ènìyàn tó fẹ̀mí àwọn ènìyàn wá ṣòfò. ẹ wo tán bẹ́ àwọn ènìyàn lórí. ẹ̀yin ìjọba wa, ẹ bá ti ṣòfin in fact ọ̀rọ̀ ìjọba àwọn ìsúnyàn. Ibo la ti fẹ́ mú ọ̀rọ̀ yín? Níbo gan ni tààrà tá ti fẹ́ dojúkọ ọ̀rọ̀ ìjọba Nàìjíríà? Bàbá kan bá mi pàdé lẹ́ni nínú bọ́ọ̀sì, ó ń sọ fún mi pé Tinubu ló lọ kó àwọn ènìyàn wá kí wọ́n máa pa àwọn èèyàn ní Nàìjíríà. Mi ò sọ anything. Kí ni mo fẹ́ sọ fún èèyàn bẹ́yẹn? Torí kò yé. ṣé kí Tinubu tó débẹ̀ wọn ti ń pààyàn ní Nàìjíríà? ẹ máa ti gbàdọ́ ti ń jíyàn gbé Nàìjíríà, ṣé Tinubu ló kó wọn wá? so irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa ń snob ẹ̀. mi kàn sọ pé ìwé pọ́lọ́ wọn bá wa tú ìlú yẹn ṣe ni mo dẹ̀ ọ̀rọ̀ adákẹ́, mo bọ́lẹ̀ mo ń lọ ní títì mi. torí kò sí nǹkan tẹ́ fẹ́ bá rọ ẹni bẹ́ẹ̀ yẹn sọ, kì í ṣe ọmọ Yorùbá. so bó ṣe jẹ́ anybody tó bá dẹ̀ ti rí mẹ́rin pé ó jẹ́ Yorùbá, àwọn ọ̀rọ̀ tá fẹ́ máa sọ síyàn torí Tinubu, kì í ṣe Tinubu ló kó gbogbo ẹ̀ bá wa. ìjọba Ṣèyí Mákindé, you have to do something about this. You have to do something today, from today till tomorrow. a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ìjọba Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín. ẹ dìde sí ọ̀rọ̀ yìí.
ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe, ẹ fi àwọn ènìyàn wọn tó wà nínú prison sílẹ̀, kẹ́ jẹ́ kó máa bá tiwọn lọ, kẹ́ jẹ́ káwọn ènìyàn wa ní ìsinmi, kẹ́ jẹ́ kó ní òmìnira. Inú mi tiẹ̀ kọ́kọ́ dùn nígbà tí mo rí ìyá yẹn pé yes, ìyá yẹn ni ó wà lálàáfíà. Àwọn definitely àwọn tó kù náà pẹ̀lú wọn, àwọn náà àlàáfíà náà ni wọ́n wà. Inú wa tiẹ̀ kọ́kọ́ dùn sí yẹn, inú wa dùn sí yẹn. So kí ìjọba Ṣèyí Mákindé, ẹ jẹ́ ká bẹ gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ Ṣèyí Mákindé, kì í ṣàkókò láti bu kọ́lélẹ̀. Ẹ jẹ́ ká bẹ, ẹ jẹ́ ká ra ọwọ́ ẹ̀bẹ̀, àwọn amúnisì sọ, ẹ jẹ́ ká ra ọwọ́ ẹ̀bẹ̀ sí Ṣèyí Mákindé kó tẹ́tí gbọ́ nǹkan tí wọ́n ń béèrè fún. Ẹ ṣí àwọn ènìyàn wọn sílẹ̀, ẹ jẹ́ kó máa bá tiwọn lọ, ẹ jẹ́ kó máa lọ, ẹ jẹ́ kó máa lọ. Káwọn ènìyàn wa wọ̀nyí, àwọn ìyá wọ̀nyí, ẹ wò ìyá oníyẹ, ẹ wò nǹkan tó ti rù. But of course, bó ṣe wọ́n á ń sìn gbogbo nǹkan tó bá inú ara náà máa ṣe sí. Wọ́n bá fẹ́ ṣe nǹkan oṣù wọn, ẹ wò Ọlọ́run. Condition wo làwọn ọmọ kéékèèké wọ̀nyẹn fẹ́ wà? Ẹgbọ́n nǹkan tó ń sọ nínú fídíò tó ń ṣe láàgbóhùn ń rọ̀ bójú ń rọ̀, orí wọn náà ni, orí wọn ló wà. Ṣé wá rí tàwọn tó ń jí gbé tó ń tú sílẹ̀? Tàwọn tó ń jí gbé tó ń tú sílẹ̀. Ṣé rí pé àbúrò olóyè sọ pé kòkòrò ló ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà? Gbogbo ẹ̀ náà yẹ kó ti yé wa pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí sìn. Pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń rí sìn, ó yẹ kí gbogbo ẹ̀ ti yé wa. Kò jẹ́ ká làágùn jìnà. Ẹ má jẹ́ ká làágùn jìnà lórí ẹ̀. Ìjọba Ṣèyí Mákindé, olóyè Ìgbòho lòun fẹ́ kọjú àwọn pípọ̀ wọn kọ̀. Now wọ́n ti béèrè fún nǹkan tó ń béèrè fún o. Wọ́n ní kẹ́ tú àwọn ènìyàn wọn sílẹ̀. Ẹ jẹ́ káwọn ènìyàn wọn máa lọ ní àlàáfíà. Ohun táwọn ọmọ Yorùbá tá pa ẹnu pọ̀ tá à ń bá yín sọ̀rọ̀. Arawọ́ ẹ̀bẹ̀ sí yín ni o. Arawọ́ ẹ̀bẹ̀ sí yín ni o. Torí ẹ̀yin ti ṣe ìjọba titi yín tán, ìjọba tí yín ti tán sẹ́lòmíì ló bọ̀ ń bẹ̀. Ẹ má ṣe nǹkan ibú sílẹ̀ fáwọn tó ń bọ̀ o. Káwọn yẹn kó jẹ́ pé ẹ fún wọn lóko dídí ṣán. Kó má di pé oko dídí làwọn tó ń bọ̀ tí fẹ́ wá bẹ̀rẹ̀ sí í ṣán ní ìjọba Ṣèyí Mákindé láwọn tó ń bọ̀ nínú Ọ̀yọ́ state. Arawọ́ ẹ̀bẹ̀ sí yín. Ẹ̀yin ènìyàn wa, èyí tá gbé wá rèé o. Òye ní ìròyìn tó jáde síta o. Ẹnu ẹ fẹnu gbọ́rọ̀ lẹ́nu ìyá yẹn fúnra rẹ̀. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ní Akalamago TV show. Tó bá ń wò fúngbà àkọ́kọ́, don't forget wá subscribe sórí ìkànnì. Oníbàjẹ́ o. Ẹ ṣeun gan. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just